bàbá takú ti Jésù ti fọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu pé ìyà ń jẹ mẹ̀kúnnù gan o, ebi ń pa àwọn èèyàn o. Bẹ́ẹ̀ náà ni àwọn ìṣẹ̀lẹ̀ burúkú lóríṣiríṣi ń ṣẹlẹ̀ nítorí àwọn èèyàn rò ń jẹjẹ, bẹ́ẹ̀ làwọn èèyàn ń tọwọ́ bọ oríṣiríṣi ìwà burúkú tó ń pààyàn lọ́tún pààyàn lósì. Bàbá yìí wá ń béèrè pé kí ló dé nígbà táwọn èèyàn fẹ́ protest, kí ló dé tí wọ́n gbòòrò jáde tó fi ń lé àwọn èèyàn débi pé wọ́n tún ní ṣe náà gbéwò jáde láti máa fi ṣépè fáwọn tó bá fẹ́ protest. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí ọba Èkó, fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ọba kábíyèsí tọ́rọ̀ kàn. Bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọba lẹ́kọ̀ọ́, Oba Elegushi, ọba Èkó, gbogbo wọn lọ̀rọ̀ kàn o. Ṣé ìwọ́de máa wá tán gbogbo ìṣòro tí Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí? Ibo la fẹ́ bá yàrá já sí o? Nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́ ohun táwọn èèyàn rò pé ó lè jẹ́ solution fọ́rọ̀ Nàìjíríà. Nínú fọ́nrán yìí náà lẹ ti máa rí báwọn ọmọ Nàìjíríà ṣe ń fi ọ̀nà àbáyọ lẹ̀ lórí bọ́rọ̀ Nàìjíríà ṣe lè lójú òtú. Ẹ wo bẹ́ẹ̀ bá wo fọ́nrán yìí ẹ gbọ́ oríṣiríṣi ọ̀nà àbáyọ táwọn èèyàn tò ó lẹ̀. Àwọn kan táwọn èèyàn sọ mà lágbára o, wọ́n ní òótọ́ ọ̀rọ̀ báyìí ọmọ ìyá àsọkúsọ ni. Ẹ gbọ́ ohun tí bàbá takú ti Jésù fúnra wọn wí nínú fọ́nrán yìí. Welcome to Crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ̀yin ọba kan, ẹ̀yin olórí ìlú kan, ẹ̀yin wá ń fi orò dẹ́rùbàlú, ìyẹn ò tí ì tán bẹ́ẹ̀ o. A gbọ́ wípé àwọn MTN, Ika Niyin MTN, gbogbo ẹ̀yin alágbára tẹ̀ wá ń di MTN, ẹ̀dẹ̀ tún gba ọrọ̀ ajé, ìdùnnú àwọn èèyàn, ayọ̀ àwọn èèyàn tí wọ́n ní lọ́wọ́ òní fóònù. Bébí ń pẹ̀lú míì tó bá ti ń tẹ fóònù báyìí, á sì kọ́kọ́ gbàgbé ìbànújẹ́ ìná. Ẹ tó búlọ̀kù láìní wọn. Ẹ mọ̀ wípé tẹ bá ti gbé wàhálà láìní wọn lọ́wọ́ wọn nílé protest. Àwọn advice ẹnikẹ́ni I personally Samuel Oyelami Takú ti Jésù mi ò advice ẹnikẹ́ni láti protest. Because peaceful ìwọ́de wọ́ọ́rọ́wọ́ la máa fẹ́ ṣe. Àyáwá sísílẹ̀ fún àwọn ọmọ táwọn jàǹdùkú. A wá bẹ̀rẹ̀ sí para wa lára, a tún bẹ̀rẹ̀ sí bà nǹkan ọrọ̀ ajé wa jẹ́. Ṣùgbọ́n sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ni ẹ̀yin ọba ìlú tẹ̀lé gbòòrò jáde lọ́sàn-án gan. Ẹ jẹ́ fi kíní kan yé yìí, àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ lò kàn gbòòrò jáde wọn à ní dùnnú, àwọn gan ló máa dá wàhálà alẹ́ jù. Á yà yín lẹ́nu pé obìnrin ó padà mọ orò, n ti ń ké nú orò tẹ́ ẹ fẹ́ kóbìnrin ọmọ, obìnrin ó padà mọ́. Èyí tẹ́ ẹ bá fi pé àwọn ìjọba ṣàkíyèsí kẹ́ ẹ wá gbogbo ọ̀nà kẹ́ ẹ bá wọn ṣèpàdé bí ìlú ó ṣe rójú. Nítòsí àwọn ìjọba wa ẹ jẹ́ ń sọ àìsàn kan ṣoṣo fún yín. One, ìjọba kan ṣe máa débẹ̀ tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ló fẹ́ kó mọ́yà àti go. Kò rí bẹ́ẹ̀. Arákùnrin àti arábìnrin tó bá jẹ́ wípé oúnjẹ àti epo níjọba Tinubu lè mọ́nítọ̀ tó lè mójútó, tó bá jẹ́ ẹnìkan ló ṣe láṣeyè bí ìjọba mi bá dé a máa sunkún ọ̀nà, a máa sunkún iṣẹ́. Ṣùgbọ́n gbogbo ẹ kó nǹkan mẹ́jọ mẹ́wàá papọ̀, ìkankan wá ṣe ń bẹ̀. Arákùnrin àti arábìnrin ìlú ò rọrùn mọ́, ó kọjá àfaradà, ó ti kọjá àfaradà. Olórí kò fòrọlá, God bless you. Adara fún wa, adara fún orílẹ̀-èdè wa. Ògo Ìjẹ̀ṣà, God bless you. Gbogbo yín pátápátá ẹjọ́ bá mi sí àfídíò yìí. Ẹjọ́ ó dọ́dọ̀ àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá, àwọn ọba ilẹ̀ Yorùbá. Ooni Of Ife, ó káwọn èèyàn jáde, ọwọ́ àfilẹ́sà, ó káwọn èèyàn jáde, wọ́n lọ sọ́jà, wọ́n bá ní ẹgbẹgbẹ́ ọjà tó mú ìlú le. Kí ló dé tẹ́ inú òjọ́ ìwọ̀n kí gbogbo nǹkan lè rọrùn tó ń jẹ́ bá kúrò ní ìṣẹ́kù fẹ́rẹ́fẹ́, oúnjẹ wọn, ata wọn, ìdààmú ń dé. Oh my God. Èèyàn ló wà lẹ́yìn òrò tó rò fi ń dún no green bag. Now lábẹ́ àkóso bí ṣe wù kó lè rí, kì í sọ̀rọ̀ ní solution ló. Ẹjọ́ torí Ọlọ́run ẹ má wulẹ̀ bu epo sí iná. Tẹ́ bá lọ ń dún kòkò máwọn èèyàn pẹ́ fòrò gbé wọn, orò kọ́ ni solution àtọ́làtọ́. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run
ẹ bá ní pé àkíyèsí ìjọba pé ara ti kan aráàlú ò lè mú mọ́ra mọ́ nígbà tó dé góńgó ẹ̀mí wa nígbà EndSARS làwọn èèyàn fi bọ́ síta ẹ wo iye ẹ̀mí tó sọnù ṣe báwọn ọlọ́pàá gbà yẹn ta nípa end ṣe bá náà wọ́n tún ká sọ̀wọ̀ tí wọ́n pẹ̀lú orúkọ mi síbẹ̀síbẹ̀ wọ́n sì fi ìyà jẹ aráàlú apamọ́ra ni o fóònù ọmọ ọlọ́mọ tán ni wọ́n kọ́ mọ́ gbà wọ́n gbà ẹ̀mí tó burú jù lọ́rọ̀ ọlọ́pàá máa arrest èèyàn bóyá ni ẹ right àbí wrong wọ́n á dẹ̀ gbé lọ station wọ́n á gba fóònù ẹ̀ wọ́n á pa á láì jẹ́ kó pe òbí ẹ̀ kankan níbi tí Nàìjíríà dé dúró tí ìlú dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí kàn má lè sọ pé ó yá pé ẹnìkan tàbí kejì kó wà ní station báyìí àwọn ẹbí tẹ́bí ń pa táwọn àánú wàhálà lọ́wọ́ a tún mú wàhálà míì a tún kó bá wọn. mo fẹ́ kẹ́ ẹ bá mi comment what is going to be the solution to this problem kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ síbi tán bá lu ìdè yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kóníkálukú máa comment báyìí kí ni ọ̀nà àbáyọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí lẹ̀yin gbà lérò mo fẹ́ kó máa bá mi comment. ọ̀rọ̀ rí o ó lágbára o àfikún Ọlọ́run gbà wá lórílẹ̀‐èdè yìí o. ìwọ́de kọ́ ni yóò solve problem wa bá a wọ́de jù bẹ́ẹ̀ lọ normal ẹ̀tọ́ wa ni láti wọ́de yes ẹ̀tọ́ wa ni ìgbà tó ṣẹlẹ̀ láwọn ìlú kan bẹ́ẹ̀ wọ́n wọ́de àwọn ìlú tí wọ́n lè gbàjọba wọ́n gbàjọba sójà gbàjọba oríṣiríṣi ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ò gbàdúrà bóyá kí sójà gbàjọba bọ́ kí ni solution olùkùfúwọlá òótọ́ kúrò ẹ ṣé mo dúpẹ́ bí ṣe wù kó lè rí kí lẹ́yìn rò pa lè ṣe tìlú yóò fi dára à ń pariwo Tinubu mo fẹ́ kẹ́ tún understand kinní kan bí Tinubu bá ní lọ́kàn láti ṣe kó dáa bí èèyàn kan ṣoṣo bá ń gbé sókè èèyàn mẹ́wàá wà níbi kan tó ń fà wálẹ̀ ṣé bá sì máa bá lọ ní Nàìjíríà rèé ọmọ ń sọnù ọkọ ń sọnù ìyàwó ń sọnù aláwọn èèyàn tá ń gbá èèyàn ní ìsìn tá ń gbowó iléeṣẹ́ ṣẹlẹ̀ rẹ́sẹ̀tẹ̀ níjẹ̀bú Òde wọ́n gbé ọmọ yẹn Elizabeth wọ́n lọ jálẹ̀kùn wọlé wọn gbé àwọn èèyàn rò pé nítorí owó ni wọ́n béèrè bóyá just 1 million ẹ jẹ́ ń pè báyẹn okay peaceful protest is it the solution kẹ́sì ọláìtàn anyhow bí èrò tí ń ṣe rí nìyẹn tá a bá ní ká ṣe ìwọ́de wọ́ọ́rọ́ àwọn tí ó darapọ̀ mọ́ wa ń kọ́ ẹ jẹ́ kó ní kálukú fi èrò rẹ̀ hàn ẹ jẹ́ ká comment ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èyí tẹ́mi gún against ni pé ká máa fi gún oòrùn dẹ́rù bara wa bí ó ṣe rí lọ́kàn tí nìyẹn Ọládìran A. John corruption ọ̀dọ̀ àwọn olórí ẹlẹ́sìn ló ti wá àbí olórí ẹlẹ́sìn ló ń darí Nàìjíríà bó ṣe rí lọ́dọ̀ tí nìyẹn sà mi ò sọ pé right mi ò sọ pé wrong lábẹ́ àkóso bí ṣe wù kó lè rí bí olórí ẹlẹ́sìn tán bá ń corrupt tàbí tán ń ṣe àwọn ìwà burúkú kan ṣe mọ̀ wípé ìjọba láṣẹ lórí olórí ẹlẹ́sìn bó ṣe wulẹ̀ kan lágbára tó bíjọba bá ṣe the right thing kò sí tí wọn à lè ṣe fún olórí ẹlẹ́sìn tó bá wù àgbàjẹ́ mo fẹ́ kẹ́ mú yẹn dání olórí ẹlẹ́sìn kò lágbára lórí ìjọba tí a wà yìí bóńkó ń bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ àfáà tàbí pásítọ̀ kan tàbí oníṣẹ̀ṣe kan ìjọba ní àwòfin láti fi gbé òkè kílẹ̀ yóò fi gbé ìjọba kí lórúkọ máa yẹn tán mú láti Central Bank tí wọ́n sì gba 4 trillion ní ọwọ́ rẹ̀ now kì í ṣe pásítọ̀ ẹni tá a fi sí Central Bank Emefiele ẹnìkan ṣoṣo 4 trillion
bẹ́ẹ̀ náà ló sì wà ní ìjọba ètí ní lọ́wọ́lọ́wọ́ yìí látòrí ẹ̀ kánsílọ̀ lórí ẹ̀ṣẹ́ àbáṣọ pẹ̀lú ilé yìí kálukú wọn ń jà wá lólè wọn ní wọn lára wọn kó wá pamọ́ wọn kó lọ sókè òkun. Another solution ni pé ká pín kẹ́sì mo sound like a comment here, God bless you, pé ká pín Nàìjíríà but jẹ́ tún sọ̀rọ̀ lórí ìyẹn tá a bá pín tílẹ̀ Yorùbá dá dúró ṣé máa tí ó sọ lórí wálẹ̀ Yorùbá ṣé bára wọn náà ló wà ń bẹ̀ yìí lónìí Yorùbá ni ààrẹ wa àwọn kò kọ̀ọ̀kan tó tóbi yàtọ̀ sí igbákejì ààrẹ àwọn Yorùbá ló wà ń bẹ̀. Yes, Babatunde Oyinlade, eléyìí tán sọ ẹ̀kọ́ di solution pé àwọn market men and women wọ́n ń ta ohun tí wọ́n rà pé tó bá ń ṣe ẹ̀kọ́ di solution government ló yẹ ká tackle. God bless you. Náà arákùnrin àti arábìnrin ẹ jẹ́ kó ní kálukú wá comment, ẹ jẹ́ kó go viral, ẹ jẹ́ kí wọ́n rí èmi àti ò lè bọ́ta, èmi àti ẹ à lè bọ́ síta láti yàdá yọ̀bẹ bàbá là pín tá là gba Yorùbá nation ṣe báwa Yorùbá náà ní Sunday Ọláwálé tí yìí tún lágbára o ẹ lérò pé Yorùbá bóyá lè kú olóko ẹrú láíláí yóò dára fún wa. We need young leader. This is another comment. Ronke Atoyebi, young leader tó fẹ́ràn ènìyàn tó bẹ̀rù Ọlọ́run. God bless you. Bí ṣe wá wù kó lè rí ẹ jẹ́ ká jọ pariwo lé wọn lórí kí n tó round up program yìí mo wá bẹ̀ yín ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ báwọn ọmọ wa sọ̀rọ̀. Solanke, prayer is the solution. Bẹ́ẹ̀ ni à ń gbà òun ló gbé wa ródì sí i tí ó ti jẹ́ wàhálà ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ó láwọn nǹkan kan tó máa ń weak ṣé kì í rẹ àdúrà náà ṣá nígbà tí wàhálà bá pọ̀ àwọn tó ń gbàdúrà tí wọ́n àrò jẹjẹ tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n rí nǹkan break ṣé tó bá rẹ̀ wọ́n sí kò ní rẹ àdúrà sógun tá à ń defend ṣé kò ní padà wọlé ṣògo Olúwadáre. Ṣe màpá wo sínú ìjọba ẹni kí president open border àfikọ́ lọ́hùn gbà wá lórílẹ̀‐èdè yìí o. Can they add more immigration? Ìyẹn náà dáa kálukú wọn ń gbọ́. Ọ̀dẹ́jìmí, I love your comment. We need God intervention. Ní kíákíá bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà ìdásí látọ̀run kó Olúwa bá wa dá sí ká lè mọ̀nà tá a máa gbà. Mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ wípé bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà yóò dá wa láre. Ìkìlọ̀ tí mò ń kìlọ̀ wọ́n lélẹ́yìn a lè pé kò ní ṣẹlẹ̀ kó padà ṣẹlẹ̀ ṣùgbọ́n àgbàdúrà kó ṣẹlẹ̀. Ẹ bá mi bí àwọn ọmọ wa kán jọ kán fìdí mọ́lé tán bá gbúrò pé wọ́n protest ẹ má gbàgbé o ìjọba lágbára láti fún wọn lọ́dà pé kán máa pa gbogbo ènìyàn nígbà dẹ̀ wà láyé làmọ́ tó kàn. Okay, Kẹ́sì, you again. I love that 1999 constitution must be changed. Now mo tún fẹ́ràn yẹn àwọn òfin àgbékalẹ̀ wa láti 1999 ó dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú yóò dára fún wa gẹ́gẹ́ mo ṣe ń sọ fún wa gbogbo ẹ̀yin ènìyàn kó tó di wípé kìíní yẹn ó wálẹ̀ torí mo rí pé wọ́n ti ń tampa pẹ̀lú ẹ̀ ẹjọ́ kó tó di pé wọ́n máa flag program yìí sọ èrò ọkàn tiẹ̀ náà kí wọ́n fún wa ní kíni 2 or 3 months kó wá solutions sí ọ̀rọ̀ yìí. Then after that everybody should be ready to come out. Ọ̀dà ó ti dára olórí kò fowó rọlá ká sì wojú ìjọba fún oṣù mẹ́ta sí ká fún wọn láàyè. Ọlọ́run wà Peter
I love your comment. Let us see together. Ní wákàtí lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ̀mí rẹ̀ wà. Ajagun Àjàyí. Ọ̀rọ̀ ni gbogbo ọba kọlù. Gbogbo ò ní kọlù mọ́ nípa ọ̀rọ̀ náà ni. Nípa ọ̀rọ̀ tí a ń sọ yìí tá ń comment. Ọlọ́run lè lò wá kí solution kó wà. Ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ kìlọ̀ fọ́kọ, ẹ kìlọ̀ fáyà, ẹ kìlọ̀ fọ́mọ, ẹ má yọgi, ẹ má yàdá, ẹ má dáná sunlé. Bí ó bá wáyé tí àwọn aláṣẹ tó wà ń díẹ̀ bá fún wa láàyè láti ṣèwọ́de wọ́rọ́wọ́ fine. Tí ò bá sí ààyè ẹ má jẹ́ ká lo jàgídíjàgan. Gbogbo ohun tó bàjẹ́ láti gba EndSARS kò tí ì wá sí àmójútó. Ohun tí wọ́n lágbára lórí wa lé lórí òun ni wọ́n fìyà jẹ wá lé lórí yẹn láti order MTN kó block ọ̀pọ̀lọpọ̀ line. Ká má lè reach ara wa, ká má lè bára wa sọ̀rọ̀. Ẹni tí èèyàn ò lè mú Ọlọ́run lè mú o. Bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà, mo gbọ́ Ọlọ́run gbọ́ o pé kò sí ẹ̀dá kan lórí ilẹ̀ tí Ọlọ́run ò lágbára lórí rẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń di ìjọba ẹ ronú sọ̀rọ̀ wa o. Ẹ ṣé gbogbo ẹ̀yin ènìyàn. Ọ̀rọ̀ rèé o lórí bí Nàìjíríà ṣe máa tòrò, kí ni solution kíákíá tó lè mú gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí wá sópin. Àwọn kan ti sọ tiwọn, ẹ̀yin náà ẹ sọ tiyín lórí ibi tí Nàìjíríà máa gbà dáa. Pábánbárí ẹ̀ ni pé báwọn èèyàn bá protest tí wọ́n gba jàgídíjàgan láàyè, ṣé kìí ṣe àwọn mẹ̀kúnnù ló máa pàpà jìyà ẹ̀? Nítorí náà bàbá yìí sọ̀rọ̀, wọ́n kìlọ̀ fún àwọn èèyàn pé ẹ wo bẹ́ẹ̀ bá máa protest ẹ má jẹ́ kí jàgídíjàgan kó wọnú ẹ̀ o, nítorí gbogbo yín náà lẹ ti ń rí bó ṣe rí lórí fọ́nrán káàkiri tí wọ́n ń balẹ̀ jẹ́ tó ń bọ̀nà jẹ́, èyí tó ń bàjẹ́ ń jọ sí ṣì wà ń bẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.